ló dé? Padà lẹ́yìn mi. Ṣé bó sọ fún mi pé ó nífẹ̀ẹ́ mi ni? Àṣẹ ìfẹ́ ẹ̀tàn lásán ló ní sí mi. Nínú ọmọ wa rí sí ìfẹ́. Ó wà ló tẹ̀ ìwọ̀n fún wa lẹ́nu. Owó ebínú lọ yẹn, bàbá ọmọ tó ń ṣẹlẹ̀. Gbọ́dọ̀ bẹ́ẹ̀. Èmi bọ́ìsì. Ìwọ tí o mẹ́rin kan tí o lè pa. I can kill 10 million people within a second. Wà á yà sọ ọ̀rẹ́ sórí burúkú ṣá. Ṣé wọ́n máa ń pààyàn láwìn ni? Kí ló ṣẹlẹ̀? Òkú ọ̀gá tó fẹ́ sọ. Tí o bá sí náà wá ń lé tẹ́mi bá ti wà ń lé atọ́filé sọ́lẹ̀ mi ṣé ara yóò yá ni. Àbí mo sọ fún ẹ. Ẹjọ́ mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹjọ́. Ìka tó bá máa múni dẹ́ṣẹ̀ ká gé e. Ṣé bọ́ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì? Àgùntàn tó bá ti bá járìn mi ti mọ̀ pé yóò jẹ́ ẹ̀gbẹ́. Ṣé kò sí fún mi? Ẹnì kan kan ọ̀rọ̀ kan tó wù kó kókó fi ogun tó kù jù olódé lẹ̀ fún sí. Wọ́n kò lè nínú ọkàn.